Alabi jọ nítorí Ọlọ́run jọ Alabi Alabi jọ Alabi. Ó yá Alabi. Alabi. Tó ìpẹ́ dá wa dúró sí ibà, ẹ wá sọ fún Arísí pé Yahoo ni wọ́n ṣàjọ Yahoo lójú yín. Do you know who you are talking to? Officer ló ń bá ibẹ̀ yẹn. Àwọn tó kidnap mi lọ́jọ́ sí àwọn ni. Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀? Bó ṣe lè wù kọ́ ya oníjẹkújẹ tó kò lè jẹun náà. Kò ní jẹ́ tán. Ẹ yá nu sọ̀rọ̀ ni. Mo fẹ́ jọ pé tó bá ṣe tó kù kẹ́ gbé sí wa. What? Good 5 years mo lò ní training. It's more than that. Wàláhì ẹ̀ ní ọ̀gá. Ṣé bọ́gà tiẹ̀ náà ni? Yóò rí bẹ́ẹ̀, odidi òòsà ní bẹ nínú rẹ̀. Ok, ó ti yá ẹ fẹ́ lò mí àjọ. Àbọ̀bọ̀ báwo la ṣe máa lù ẹ́? Daddy, answer. Iṣẹ́ wo la fẹ́ ṣe tó tún máa jáwó fún wa báyìí? Àwọn olè ti wá rọ́ọ̀bù mi. Ẹ wo ọkùnrin mẹ́ta. Obìnrin ẹyọ kan, obìnrin ẹyọ kan. Ẹ jọ ẹ bá mi lé owó olówó. Láyà ẹ̀dẹ̀ ń jalè. Ẹ jẹ́ ká park. Ká park. Níbo lo ti rí ìbọn? Mo rí inú ẹ̀. Orí ìbọn náà kí ló fẹ́ fi ṣe? Mo fẹ́ fi pa ẹ́. Báwo ni ara yín sà? Kí ló ṣàrẹ̀? Ṣára lé sà. Nǹkan tó bá sọ pé kó ṣẹlẹ̀ báyìí, instantly ó máa ṣẹlẹ̀. Ọ́fíṣà ẹ gbá mi létí. Mo gbẹ́ létí. Ẹ já wèrè ṣá. Èmi. Sórí bí mo ṣe wà mí délé aláwo rí. Mi ló bo ìbò fún ẹ. Mi ò lè di ayé ológun. Kí ló ṣẹlẹ̀? Kí ni wàhálà tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ fún mi? Àwọn bíbẹ̀ Àlàbí ṣe jọ ń bọ̀ wọn láti àwọn guys kan ti kidnap ẹ̀. Kílẹ̀bù ta ni? Alábì tẹ̀lé. Tó bá jẹ́ kí n ṣe lẹ́ẹ̀kan ẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ yóò kú ẹgbẹ́ tó kọ́. Ẹ má jẹ́ òkú bàbá ẹ̀ ṣàánú mi o. Hello, Mr. Gisafe. Congratulations. Ẹ̀yin ni complain wa award contract yẹn fún. Yes sir, yes. Mr. Gisafe. Sí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lánàá sí mo lè parọ́ fún yín ni. Okay. Títí Monday everything ma ti ready. But Mr. Gisafe, ẹ má gbàgbé àdéhùn wa o. All right. Ó mà sí wọn lọ́hùn. Wọ́n ṣe láti tó wọlé yìí sí 20% tèmi. Mo máa pé ó máa dùn. Ó sí wọn lọ́hùn.
Alpha babe. Hello. Wọ́n ní mo ń sí láti kan náà. Mi gbọ́ rárá o. Ọ̀nà gbọ́dọ̀ náà. Mo kò fẹ́ lọ́dọ̀ friend mi ṣàlẹ̀ bẹ́ẹ̀. Ṣé mo ní ẹ̀pọ̀ gíga? No problem now. Tó bá jẹ́ pọ́nà bí tẹ́yìn náà lọ nìyẹn. Tí ò bá tẹ̀jọ́ náà ibi tí mo lọ, ìwọ ọmọ tó dùn tó lè wá torí tiẹ̀ lọ síbẹ̀. Really? Oh my God. Let's go. Ṣé ìjà rẹ̀ bí? Baby, jọ́sọ̀ bínú. Fún kí nìyẹn? Mo kàn fẹ́ yọjú àwọn tó ń ṣiṣẹ́ sáìtì yẹn, a kàn máa débẹ̀ ànípẹ́. Okay. Kò sí problem tẹ́ bá ti ní pẹ́. Àmì nípẹ́ rárá. Ẹ jẹ́ ká máa lọ tẹ́ bá ti ní pẹ́. Ẹ̀gbọ́n, èmi gan tó bá di next time, mo máa ṣiṣẹ́ tó jù báyẹn lọ fún mi. Kò sí gbogbo eré tó lè gbé wa máa bá mi bẹ́ẹ̀ lọ. Ṣé lóòótọ́? Iṣẹ́ tá fi rán mi nìyẹn, tó bá ti wà pẹ̀lú ọgbọ́n kan mọ́ tó ṣe aláyé wa ṣe. Àgbákò jìbì, mọ́tò dà. Ta ló máa wá gbé mọ́tò mi báyìí? Ta ló máa gbé mọ́tò? Ṣé ojú rẹ̀ fọ́ nígbà tí mo páàkì? Mo rò pé ti fi rán àwọn ọmọ tó wà ní sáìdì. Ọmọ wọn ni mo sọ fún pé mo fi. Kò sí mọ́tò bẹ́ẹ̀ mọ́. Kò sí mọ́tò bẹ́ẹ̀ mọ́. Ayé mi, mọ́tò sójà ni mọ́tò yìí. Mọ́tò sójà. Tèmi pa mi. Mọ́tò sójà lẹ́wọ̀n fi pa ọ́. Mọ́tò sójà mo fẹ́ mú ká. Òkú. Ẹ̀rọ ti kú ẹ̀yọ́. Ẹ̀rọ ti bàjẹ́. Ta ló máa gbé mọ́tò? Púpọ̀ ọ̀nà tó bá lè ràn mí lọ́wọ́ tí wàá fi lè rí mọ́tò yìí ni kò bá mi sẹ́nà. Ó sì mú ní mọ́tò. Mi ò mọ̀nà kọ́kọ́ tá a lè fi rí. Ọ̀yọ́ náà sọ fún mi kó lọ sójà ló ní mọ́tò yìí náà. Ọjà sójà ló ní mọ́tò mo fi bùgá ni bí wọ́n ṣe máa fi rán mi sẹ́yìn. Wá ṣe sí báyìí. Kí ló máa ṣe sí? Ẹ jí ká lọ rìpọ́tì mi. Example, in fact, the operation that really gradual operation ó kàn rí bákan lójú mi exactly nígbà tí mo lo ẹnẹsí tí máa ń lo ẹnẹsí báyìí àwọn spirit yẹn kàn máa ń wọlé mi very neat ọmọ yẹn ṣiṣẹ́ gan o. Iṣẹ́ yẹn wà fún wa problem rárá. Ó wà wẹ̀ wà bẹ̀. Ẹ̀yin tèmi. Ọmọ ló sọ. Àbò. Mo gbé fún ẹ. Ìgbà gbé fún yín bàbá. Wo bí
sórí tí sọ́jà bá sá ní ti kọ́ léyìn tó bẹ́ẹ̀ fún báyìí o respect ẹ ni o. tó a lè nìyẹn ọmọ ẹ̀gbọ́n. I respect you ọmọ mi. tó a lè wà gbá yìí. bàbá tẹ̀gbọ́n ọmọ ẹ̀ láàrin mo ní ṣá. ẹ ṣáà ń láàrin ọba mi láì fún yín details yẹn. máa wọ́n rí iṣẹ́ yẹn sìn ó tún máa dowó ó ti yẹ ó ta ẹnu gan. ọlọ. bọ́ bàbá sẹ́ni bí pé òun kọ́ ló ní mọ́tò yẹn. bí wọ́n ṣe ní. àwọn fámílì ẹ̀ ní. ìṣòro ayé ẹ̀ nìyẹn. àbí tó mọ̀ jẹ́ ló kọ́ wà gbá yìí wà gbá yìí. bọ́ bàbá wọ́n ní déyàn bá mọ̀ jẹ́ tó máa ń kó wáyé. bọ́ bàbá ẹjọ́ ẹlẹ́kìsùn yẹn ta dáadáa o. bàbá yẹn máa wà ṣe ayé mi. ọba yóò bá jẹ́ bàbá. ọba rẹ̀ ló yẹ eruku. gbogbo mi gbogbo wa. ó mọ ló sẹ wọn bó ti kó máa jiná èmi kọ́ sáré fún ẹ dọ́. ó dà kó ilé yóò pè. ẹ wo. oh nice o. ìyá ló ń ta o. ó tẹ́lẹ̀ ìwọ náà tó wà lè kékeré láyé fún un. ọdún ló fẹ́ fún lọ́wọ́ ọbẹ̀ jábẹ̀ mi ọbẹ̀ jábẹ̀ oh nice. ẹ má wọrí àwọn ọmọ tí wàá ṣe báwo ni kìíní mi ìmú ilé iṣẹ́ ebè ní kò ta mọ́ ẹ̀rí tún lè ṣẹ́ ṣe. ó tó máa dòwó tó ti yẹ. wọ́n ṣáré jáde ní tèmi. ẹ wà bẹ̀ láti tún máa bí ó ti yẹ. ọmọ yìí pọ̀ ó pọ̀. Mr. Gisafe kí ni nǹkan tó dé tẹ tó wá dúró dè nílé kí ni nǹkan tó ṣẹlẹ̀. màá wá dúró dè yín lé ẹjọ́ Mr. Gbéjà màá dúró dè yín lé kí ló tí mi ò ní dúró dè yín lé ẹ̀yin lẹ pè mí tẹ́lẹ̀ ẹgbẹ́ iṣẹ́ yìí tèmi ni bí wọ́n ti approve contract yìí fún mi mo ní tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ni. Mr. Gisafe èyí ni ìgbà kẹta tí iṣẹ́ máa bọ́ sí tí wọ́n dẹ̀ tún gba iṣẹ́ lọ́wọ́ yín because I don't know what is affecting you. Kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹ wo Mr. Gisafe jẹ́ kí n sọ fún yín àwọn olóríire èèyàn bẹ́ńlẹ̀ tí màá rí dáadáa láti ọwọ́ wọn ẹ jẹ́ kí n rí àyè wọn ẹ wo ẹ má disturb Mr. Gisafe o ẹ jọ nítorí tó lọ́n. but ìwọ̀n nǹkan tẹ̀ ń sọ yóò lè ẹ wo Mr. Gisafe tó wáyé pé 10% lẹ́yìn nígbà wo contract mo ready láti even 15% mo ready láti ibi tọrọ dúró yìí mo ready láti fún ẹ jọ ń tún Ọlọ́run kí ni ẹ̀rọ tẹ̀ lè ṣe fún mi. Mr. Gisafe ẹ wo ẹ lọ bá ẹlẹ́dàá yẹn lọ́rọ̀ kò sí ìrànlọ́wọ́ kankan tí mo máa ṣe because àwọn olóríire èèyàn wà tí mo fẹ́ bá ṣiṣẹ́ tí nǹkan dáadáa máa bọ́ sí ẹ̀ jẹ́ kí n ráyè tí mo ẹ wo Mr. Gisafe mi ní kankan tí mo lè ṣe sí ẹ má fi sọ fún mi jẹ́ kí n farabalẹ̀ máa lọ tèmi báyìí ẹ jọ lórí tó náà. Hey! tìmílẹ́rì ọ̀rẹ́ má fojú tìmílẹ́rì ara jọ torí Ọlọ́run ṣàánú mi. Ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ bó ní kí n lọ má dojú tì mí. Kí ló sọ́ọ̀sì? Ibo ní kí n ti bẹ̀rẹ̀. Má dojú tìmílẹ́rì ọ̀rẹ́ àtàrà jọ ṣàánú mi ọkọ mi. Lọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóhùn yìí. Tó o bá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóhùn yìí tán kó lọ bẹ̀rẹ̀ níbi tó bá ti wù ẹ́ mi ìfẹ́ kí ẹ̀ ibi tó bá ti wù ẹ́ kó ti bẹ̀rẹ̀. Tí o bá ń sọ lára ẹ̀mí àdìsá tí mò ń wò mọ́ ẹ lára. Sórí ẹnu ọba tí mo gbé fún ẹ̀mí ní gbẹ̀fẹ̀ mi fẹ́ kọ́ rí owó ní. O wá sọ fún mi pé kó o ti bẹ̀rẹ̀. Sórí ibi tí a ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ibẹ̀ lèmi fẹ́ padà sí nsìn. So yí ẹ ó dábàá pé before Kẹ́mi àti ẹ̀kọ́ tó wọnú ilé wa ohun ẹ̀mí ò ṣe máa ń ṣe mo lówó dání mo ń jẹun àsìkò mo ń jẹ nǹkan tó wù mí mo ń wọ mọ́tò tó wù mí but this time around wọ́n náà mọ̀ bó ṣe ṣẹlẹ̀ kò sí kankan mọ́ láti ọdún ti wọlé yìí. Ọkọ mi ṣàánú mi. máa wo set àwọn God time is the best wo sórí mi set àwọn God time is now ni mí gbà máa lọ. Ọkọ mi jọ omi tá a ti bẹ̀rẹ̀ ṣàánú mi. máa lọ sí sómi gbára. Owó mi jọ ṣàánú mi. Owó mi jọ jọ. Ó dà ìpé tí mi bá ti nà ẹ́ tó o bá ti jẹ bẹ́ẹ̀tì sórí ẹ̀ òun wà òkè. Ṣé wàá ṣe é? Ọwọ́ mi jọ lórí ọ̀nà. Ọwọ́ mi jọ. Má jẹ́ kí ló pè é lọ́rùn o. Má jẹ́ kí ló pè é lọ́rùn o. Ọwọ́ mi jọ. Má jẹ́ kí ló pè é lọ́rùn o. Ọwọ́ mi jọ lórí ọ̀nà. Ìwọ ni kí n ti bẹ̀rẹ̀. Hello sir. Bẹ́ẹ̀ni sir. Ní ìgbà tí mo rí àláti náà mo fẹ́ fi àsìkò dúpẹ́ lọ́wọ́ ní pé appreciate you gan-an.
ṣe rí tí èèyàn bá ṣe aburú fún mi ẹ máa ń sọ so why tí èèyàn bá mi tó ìlú sọ tí ẹni tó bá ṣe aburú fún mi náà mo appreciate but mo fẹ́ promise mi ṣe mọ̀ pé ẹ trust mi pé gbogbo iṣẹ́ tí mo máa ń bá yín ṣe màá ṣe iṣẹ́ máa bẹ̀rẹ̀ ń bẹ̀ lọ́la pẹ̀lú òkú ọlọ́run lágbára lọ́wọ́ ọlọ́run lọ́la iṣẹ́. Jíbi ẹ trust me ó máa bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ serious. Ìgbà tẹ́yìn ti ṣe pàtì tí ń gba ìpín àwọn ọmọ mi ìgbà tí mo lẹ̀ ti rówó yẹn kí ló tún wá kù ṣé màá mú olówó sọ́wọ́ ni iṣẹ́ máa bẹ̀rẹ̀ náà nìyẹn. Ẹ bá kí madam. Yes. Lọ́run mà dúpẹ́ o. Tí mi bá ti gbọ́ sọ̀rọ̀ ra mi kí n ti léwèrè yẹn dànù. Ṣé bí mo ṣe máa wá ṣe bí màá ṣe máa bá life mi lọ ni? Ọmọ this new life. Sista mi, ẹkún iná lẹ́yìn sùn ni. Abẹ́ gbé ọmọ lọ́wọ́, ọmọ sọ abẹ́ nù. Abẹ́ ti ṣe tó ní ṣe. Sista mi, ẹ má fẹ́ kú, ìwọ náà tó nǹkan tó wà lẹ́yìn. Àbúrò, kò lè yé ẹ, you want to understand. Ohun ẹyọ kan tẹ́ ń kọ látijọ́ iná ni, kò lè yé mi. Kí ni ò lè yé mi? Ṣé mọ̀ pé iye kan alábàáhùn ti wà báyìí kò ju méjì lọ mọ́? Àní ìyá, àní bàbá mọ́. So ẹ kàn lè sọ mí sókùnkùn. Tell me what is there? Kí ni ò lè yé mi? Ṣorí, alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan, ó ní nǹkan tó rí. You see, all this over, but I don't understand. Ṣorí àbúrò, mo ti bẹ́lẹ̀ dámidá jẹ́ mo pé ọkùnrin méjì ò ní borí àyà mi láíláí. Mo mọ bẹ́ẹ̀ ṣe máa fíò, bọ́ àkọsílẹ̀ lélẹ̀, ohun tá a ti kọ ni, ó di dandan kó ṣe ẹ máa gba kádàrá ni. Àkọsílẹ̀? Yes. Kádàrá. Sáàmù náà sọ fún ọkùnrin pọ̀ níta, ṣó ẹ máa rí ti mú kí lẹ máa jẹ. Mo jẹ́ ní ti jàre. Ibẹ̀ yẹn gẹ́gẹ́ mọ́ ọtí ìṣúná ọ̀tún ilẹ̀ ẹ̀kí ń sún ní òwe yẹn kan ó kì í sún ní ẹgbẹ́ ìlọ́wọ́ mi ní ẹ̀kọ́ ẹ kúrọ̀lẹ́. Ṣé wà dáadáa? Mo wà okay. Ẹ jọ̀ọ́ ẹnìkan mo béèrè ládùúgbò yìí mo dẹ̀ tí wàá dààmú látẹ̀ǹkan mi ò gẹ́tì rẹ̀. Okay, kí lorúkọ ẹni yẹn? Adémọ́lá ìjọba náà máa ń pè. Oh, Adémọ́lá ìjọba. Ìsàlẹ̀ bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ẹ̀. Bọ̀ ọ̀nà bẹ̀rẹ̀ náà lèmi náà lọ tí ẹ bá máa ní mo lè mú yín débẹ̀. Oh, ẹ lè mú mi lọ. Ẹ ṣé gan. Okay. After you. Elizabeth, bí mo náà ló ń bẹ ìgbà ọmọ pé tẹ́lẹ̀ bá ti mẹ̀bí ẹlẹ́bí kò ló pẹ́ lórí ìkúnlẹ̀ wọn. Kò lè jọ ọ̀rẹ́ mi jọ. Àrẹ̀mú, ó dẹ̀ ṣàánú mi, kó jọ kó dáríjì mi. Jọ̀ọ́ torí Ọlọ́run gbà mí padà, mo fọlọ́run bẹ́ẹ̀, jọ̀ọ́ ṣàánú mi. Ó dìde. Dìde. Tó bá lè sọ pé ò ní dìde, òkè ìwọ ló mọ̀. Tó bá wù ẹ́ kó dìde, tó bá wù ẹ́ kó má dìde. Fast. Ọ̀rẹ́ mi jọ. Fast. Mo bẹ̀rẹ̀ ló wà disappoint. O dey disappoint me. Tó yẹ pé ìwọ gangan fúnra lára ẹ̀ gangan, o mọ bó ṣe ń lọ. O wá mú Bímbọ́, o gbé sẹ́yìn ẹ̀ kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹjọ́ ń bọ̀ wá. O ní kí n gba Bímbọ́ padà. Fast, I want you to know something. Tí ìyá mi àti bàbá mi tán bá wá látọ̀, tí wọ́n á ní kí n gba Bímbọ́ yìí padà. Màá disappoint me. Ó tó báyìí. Ta ló ṣe àánú gbogbo yín? Fat, jẹ́ kí n tiẹ̀ bí ẹ́ ní ìrìn ọ̀rọ̀ kan. Jọ nítorí Ọlọ́run tí o bá ní kọ̀ǹpútà system nílé tó bá wá ń ṣe yàmàyàmà tí ò ṣe bó ṣe yẹ kó ṣe tí ò fún ẹ ní nǹkan tó fẹ́ kí ló rò pé ó máa ṣe ó ń ṣe yẹn. Àwọn ní fáírọ̀sì nìyẹn náà. Fáírọ̀sì ni. Tí èèyàn bá fẹ́ mú fáírọ̀sì kúrò ní kọ̀ǹpútà tí kọ̀ǹpútà máa ṣiṣẹ́ normal tí wàá ṣiṣẹ́ bó ṣe fẹ́ kí lèèyàn máa ń ṣe o. Ọ̀rẹ́ mi èèyàn máa fọ wá tẹ̀ ni. Wàhálà yìí o. Bímbọ́ tó ń wò yìí fáírọ̀sì ayé mi nìyẹn. Mo dẹ̀ ti fọ̀mátì ẹ̀. Sista mi sọ tán, wọ́n ní fáírọ̀sì ní pàrọ̀ sí ti fọ̀mátì kò nínú ayé àwọn. Kí lẹ tún wá fẹ́?
Sister mi kí lẹ tún ọkùnrin pọ̀ ta náà kí lẹ tún fẹ́. Ajísáfẹ́, èmi ni virus lẹ́nu ẹ̀ sí mi. Ọmọ ọ̀dà, èmi ni virus. Baby, baby, bye. Ajísáfẹ́. Fast. Ẹjọ́ ti lọ jọ wọ́n ní àti mi. Àti mi. Bọ̀ Ajísáfẹ́. Baby, let's go in. Baby, let's go. Mo ní ọ̀sẹ̀ bí ṣe ń ṣẹlẹ̀ ibi tó fi wá tí ò ní. Let's go in, baby. Jàdálẹ̀ kan fún ọ. Olùtàwé bàbá bọ̀ Ajísáfẹ́. Wọlé wá. Olùtí yára wọn labalábá. Ogun tí ọba jẹ́ ewé ẹ̀ ló kù kan. Bọ́ bá kù kan gan àwọn òfin gun. Ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ni. Kò tọ́pẹ́ Olódùmarè láfọpẹ́ fún àtàwọn gbarúmọlẹ̀. Fún mọ́, ó tún fún mi lọ́wọ́ sí ọ̀rọ̀ tẹ̀ náà sì ní dàrú. Ní ó mórè ní Ifá kan náà sọ bẹ́ẹ̀. Ifá ní yiniyini kẹ́ni ó sè mí. Adé afúnfádérù tí sọ ọmọkùnrin òde ìgbódò. Ifá mọyìn ọ̀pẹ̀ mọyìn ọkọ̀ tó lè sóore mí fún mi. Èyí tó ṣe yìí wọ́n náà tó gbà mí. Ọ̀kadì ọ̀rọ̀ rí ọ̀dayọ̀. Ìbọn bá ṣe jẹ́ tó máa pè mí. Oore ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Oore rí ọmọ gorí oore ni èmi mọ́ sọ bẹ́ẹ̀. Ọ̀kadì bọ́ bá ti jẹ́. Yóò dáa fún ọmọ yìí. Ó tún fún mi lówó sí. Kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ èmi ni. Èmi látakóró ẹkùn tí jẹ̀ kan lọ́wọ́. Ìmí ni mímú ọ̀sẹ̀ tẹ̀ mọ́lẹ̀ bí èèyàn bá tẹ́ mi olúwa rẹ̀ ọ̀gàndé èyí tí ọba gàndé ó ti ro. Dandan ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Are you mad? I said get up! Toba say any mistake, I'll blow your head! Alpha! Are you mad? One person or two, I'll blow your head! Nako! Let's go! Move! Let's go! Wọ́n ti gbówó wá lọ́wọ́ ti gbówó. Ọyọ́ lẹ̀ ọ̀lẹ̀. Peter, ìyàfẹ́ ṣe báyìí wọ́n ti gbówó wá lọ. Ẹ bá wa gbówó wá padà. Tèmi ti bá mi. Tèmi ti bá mi. Èmi ti bá mi wọ́n ti gbówó wá lọ. Ẹ bá wa gbówó. Ìyàfẹ́ ṣe báyìí wọ́n. Hello ọ̀rẹ́ mi. Ṣáàkù gbádùn tó tiẹ̀ pí kọ́ mi lónìí. Báwo ni? My dear, see, I'm fine. Wo ọ̀rọ̀ iṣẹ́ iná ni. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ bá mi wáṣẹ́ yìí. Tí mo ṣe ń jókòó sílé kò tẹ́ mi lọ́rùn. Ìgbà tí Ajísáfẹ́ ti sọ pé òun ò ṣe mọ́. Mi ò lè máa jókòó sílé kí n máa ronú. Now. Jọ̀ọ́ ṣá bá mi try gbogbo possible best ẹ jọ̀ọ́ bá mi wáṣẹ́ mo need ẹ. Yes. Okay, no problem. I'll call you in 2 days time. Kì í ṣe tí màá pè ẹ́ tó ní pick call mi o. All right now, no problem. Take care. Bye. Sister mi, congratulations. Congratulations, sister mi. Mo ṣe gbà pé orí yín le ni. Ajísáfẹ́ àbí kí lẹ ti gbọ́ kí ló kọ ọkọ yẹn? Ayé rẹ ti bàjẹ́ ń gbòòrò báyìí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àwọn olè àwọn àmú ọba wọ́n ti gba gbogbo owó tí fi gara sí yín nígbà pé tó fi kọ̀ yín lẹ̀ lọ́rùn òun fẹ́ yín mọ́ gbogbo ẹ̀ wọ́n ti gbà. Kí ló ṣe yín àti? Ṣé wọn fi kankan ṣe ṣá? Ẹ wo ẹ sì mọ̀ ṣe bẹ́ẹ̀ lábọ̀ lábíbélì tí ọmọ ẹ wo bẹ́ẹ̀
mo ní èèyàn ò lè rọ̀gbọ̀ èèyàn tó yẹ kẹ́ gbàlù kẹ́ gbàjó ẹ̀ tí wọ́n ń ṣe yé. Ìwọ ọmọ yìí ṣé wọn ò ṣe léṣe wọn ò ṣe lé kódò yẹ ká ráǹgì rẹ ni ṣé wọn ò ṣe léṣe ẹ̀yin dénú lọ́mọ sí àwọn ẹ̀dá. Ìwọ ló kí ló máa ń ṣe ọmọ ìgbà yìí? Ìwọ ló máa ṣàánú ọmọkùnrin yìí. Kí wọ́n á ṣe Suarez báyìí owó ti gbábọ̀ náà kò jẹ ọdẹ ní o. Jísàfẹ́ ọ̀rẹ́ mi Jísàfẹ́ bá gbèsè kẹ̀ ọlọ́run ní jó orí gbèsè ọlọ́run ní jó orí gbèsè òkè àwọn tó gbèsè fún yẹn ó wá ní next week ni wọ́n fún ẹ dà ṣé wọ́n ò sọ fún wọn ni ó sọ fún wọn pé wọ́n á rọ̀gbẹ́ ni wọ́n láwọn fẹ́ gbọ́ kí wàá ní ọmọ kan tó ṣẹlẹ̀ ní sùúrù Àjíṣàfẹ́ ní sùúrù kí ni nǹkan tá a fẹ́ ṣe bí èló máa parí òkè àti tó bá rí 2 million naira òkè kún owó tó wà báńkì àbí ẹ ò mọ̀ ká Àjíṣàfẹ́ farabalẹ̀ ní apple fried owó yìí máa fún ẹ tó ti yé máa fún ẹ kó tí ẹ yẹn ojúṣe tí wọ́n pé wọ́n máa gbé ẹ lọ kóòtù yẹn nínú yẹn máa wọ̀ tó bá di lọ́la ó ti yẹ tó bá di lọ́la Àjíṣàfẹ́ wọ́n nù jẹ́ bẹ́ẹ̀ ó ṣe ọ̀rẹ́ mi fọkànbalẹ̀ máa wọ̀ oríṣà fọkànbalẹ̀ Àjíṣàfẹ́ ló wá ṣe báyìí kí ló ṣe ọ̀rẹ́ mi láìpẹ́ kàn change lẹ́jọ́ mẹ́ta yìí lọ́wọ́ aṣáánú ẹ̀ ó gbàkóso ayé ẹ̀ o kí mi máa nínú àwọn ìṣe. Hello, sweetheart. How far pẹ̀lú owó tó sọ fún fẹ́ gbà yẹn? Okay, ó ti rí ìgbà bí? Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Sísẹ́ẹ̀dì ló wá ń gbà lọ straight báyìí. Okay. Ọlọ́run bá mi fi sọ ẹ̀. Rílé la máa rí o. Rílé la máa rí. Ọlọ́run á tún ṣe ìtọ́jú báyìí lọ, tó ti gbọ́ pẹ̀lú ọkọ mi. Màá bẹ̀rẹ̀ sí fífọ́ ẹ̀sẹ̀ kalẹ̀, tó ti gbọ́? Kò take care. Mo ṣe. Ẹ ló ní dùn. Àǹfààní bó lẹ́wà báyìí. Bàbá yìí ó ti lọ gbowó yẹn o. Site lórí ọ̀nà straight. Ó ti lọ gbowó yẹn ní bank. Address mo fún yẹn náà ni, ṣé ti gbọ́? Ẹ ti lọ. Ẹ dákun ẹ ti lọ gbá tẹ́ máa gbàjáre. Láti ẹ̀kọ́ ló ṣe ọwọ́ ara ẹ̀ lẹ́kọ̀ọ́. Evidence. Pẹ̀lú obìnrin. Irọ́ ni. Sọ fún mi pé kò ṣe é ṣe. Mo ń ṣe é ṣe tí ń lélẹ̀. Mọ̀rọ̀kọ̀ ṣe ti pa mí. Níbo ló ti rí ọmọ ẹgbẹ́ rẹ̀ yìí? Mo ti fẹ́ máa bọ̀ wá ó dọ̀pù ló mú mi. O tún parọ́. Mi ò parọ́. Ó dọ̀pù ló mú wọ̀ yìí. Ó dọ̀pù tó mú ẹ̀dá. Mi ò parọ́. Ìwọ náà ni ó dọ̀pù tó mú mi. Ó tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí, ó ti bẹ̀rẹ̀ o. Olórí burúkú ìgbà tó wá fẹ́ mi lè wà. Ṣé bí mo ṣe gba lélẹ̀? Exactly bí ó ṣe bó ṣe rí lélẹ̀. Nígbà tí mo lọ mọ ẹ̀, mo mọ̀ pé ó sànra tó báyìí. Èmi ni mo padà tí wọ́n fún ọ lóúnjẹ tó tún fi sanra. Fàlí ẹ̀mí ló mọ̀ pé ẹ. Èmi ò kà láti mi ò mọ̀ pé má bèrè. You see now, you see? Mo pè é sọ́mọ lélẹ̀. Wọ́n sọ pé wọ́n ò kà. So ajẹ́ pé bọ́kọ̀ ẹ ṣe ròyìn ẹ gangan náà mo bá. Gbọ̀ngàn tó bá àwọn àmàràn tí ń gbé fún ìwé ibú tí ń bẹnu ọmọbìnrin ìwà tí ń fọ ọ̀rẹ́ wa tọ́rẹ̀ wa sọ fún wa kò sí wọ́n bẹ̀rù ìwà gẹ́gẹ́ gan ló fún mi lójọ́ ti fún mi. Ṣé nǹkan tó wá ṣe fún ẹ nìyá àbí lọ́wọ́ ní kíni ó sọ pé kò tún mọ́ àbí tó bá wá mọ́ nǹkan yóò pa àwọn ètò ìpọ̀ pẹ́. Ṣúrí mo ṣe rí ẹ tó jẹ́ni tó rẹ́rìn sí mi mú òkè ọ̀rọ̀ mi ti dẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Ó ti dẹ̀. Ó ń ṣeré ni. Mi ò ṣeré. Ó dà yín pé nǹkan ti rọ́lú ẹ̀. Jọ olórí burúkú máa ṣàǹfààní obìnrin wo ló send love message sí ẹ. Kéde ìdí tí MTN máa ń ṣe sometimes nílé. Abọ́dọ̀ burúkú dẹ̀ ṣé MTN ló send message yìí. Ṣé wọ́n wọ̀ bọ́ọ̀lù? Lọ́ọ̀ gbọ́ bí. Jẹ́ kí n sọ fún ẹ, ẹni tó dọ́rọ̀ ẹ̀wọ̀n lálábàjọ́ sí, ọmọ tó ṣe kíní bí tó ti bára rẹ̀ kò gbúdà. Ó bára rẹ̀ ní mọ́ṣúárì. Abẹ́rẹ́ burúkú ni ẹni. Nísùrù. Ẹni tó mọ bá gbọ́ fún jọ sí. Nísùrù. Ẹni tó bá gbọ́ fún jọ sí. Nísùrù. Ẹni tó bá gbọ́ fún jọ sí ìkú ló pa. Farabalẹ̀ kò jẹ ikú ẹ̀. Nísùrù. Ọbẹ̀ jẹ ikú àbí. Ọbẹ̀ tọ́ kú lọ.
Ọ̀kàrẹ̀ yọ̀dà fún ọ bẹ́ẹ̀ náà ni bọ́bá wa parí ẹ̀ báwọn bí dájú bó mẹ́kólé o ṣeun bọ́bá ṣe jẹ́ wọ́n tó máa retí ìpè rẹ Ọ̀kàrẹ̀ ẹ̀wọ́ dákun ọmọkùnrin sóò bínú má bínú sóò ọmọkùnrin tó pè mí yìí èmi mo pé bọ́bá ṣe tán tí ó lò sẹ́ tí mo ṣe fún ó pè mí torí kọ́mọ̀ bá sílò kábíkú rẹ̀ ọmọ wa so ológun tiwa dèké sórí ọ̀rọ̀ ajísáfẹ́ tí mò ń sọ kí n tó gbà pé bàbá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ múlélẹ̀ ibẹ̀ ni èmi mọ sọ bẹ́ẹ̀. Bàbá ìtẹ́ ní kájísáfẹ́ sí náà ní í ṣe. Kí ni ṣe ọ̀dà náà Mọ́rọ̀húnkẹ́ rẹ̀ ń kọ́. Mọ́rọ̀húnkẹ́ ajísáfẹ́ ò ní Mọ́rọ̀húnkẹ́ kankan lé. Kò ní Mọ́rọ̀húnkẹ́ lé ọ̀rọ̀ mi ò yí ọ. Ìyàwó lé rẹ̀ ń kọ́. Ìyàwó lé ajísáfẹ́ ó ti lé lẹ́yìn òun lọ àwọn ti fẹ́ mi sílé. Ṣé kí n mọ́tò ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o àgbákò tí bá a ní sáfẹ́ fà yìí Ọlọ́run Olódùmarè lọ́mọ ibi tí ọjà sí ṣé kí n tó sọ fún ọ bí wọ́n gan ọba ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ ọba sọ́ra ọba pín nínú yàtí mi mo sọ bẹ́ẹ̀. Bóun ní pinta ayáde kan lè mọ́ mú. Yọkọ ọdẹ ẹdún àbá àtàkù ẹni ṣubú kí la fẹ́ ṣe sí báyìí. Tẹ́lẹ̀ ṣe sí. Move! Stop there and drop your gun. Officer. Now. A lè settle kìíní náà. Drop your gun. Àti kí tó wà ní. Àwọn egungun báyìí lóbìnrin lè ṣe. Àwọn kẹ̀lẹ̀jẹ́ báyìí lóbìnrin lè mọ̀. Omi tó bá sáwòrò. Àpò. Rí ìdùnnú yìí rẹ̀ wà látàárọ̀. Má fi ronú ṣe rẹ̀ léṣe. Mo dẹ̀ sọ fún ẹ mo ní kó má ronú mọ́. Ṣé ìwọ rántí òwe àwọn àgbà ni tó sọ pé ìrònú ò san gbèsè? Ọkọ mi wò solution ni kò jẹ́ ká wá sọ̀rọ̀ tó wà lẹ̀ yìí o. Ṣùgbọ́n má ronú mọ́. Àdúrà ni kò jẹ́ ká máa gbà gbogbo ẹ̀ dẹ̀ máa dára. Ẹ tiẹ̀ dúró náà. Mo tiẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ tẹ̀ fún mi lésì kankan. So sọ mi dájọ́ pé kí n máa gbóni àbí kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan ná. Mo mà dáràn. Ẹ dákun ẹ̀wọ̀ ẹni tá a fẹ́ sunjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tó tún wá ń fepo rárá. Ṣé ẹ kó máa tètè jóná ni? Mo wá ń bá ẹ sọ̀rọ̀ ó wá sọ mí dájọ́ ní pé kí n máa gbó. Ẹbí ẹ kọ̀ kò kú sí mọ́tò mọ́. Kò sọ́wọ́ kankan. Ilé yìí gan-an fìdí gẹrẹ omi. Mi ò wá ní ẹni tí ń bá ẹ sọ mọ́. Màá fi ẹ́ sílẹ̀ náà ni. Kò sí kankan. Màá lọ. So ti gbọ́ kó máa bá yí. Ọ̀fíìsà kí ló ń bẹ̀? Wá ò ti bẹ̀ o, ìrìn tó wà lọ́wọ́ ni mo respect o. Bẹ́ẹ̀kì! Mi ò mọ̀ yín o, mi ò máa wẹ́lẹ̀ yìí. Wọ́n gbọ́ ọmọ fẹ́ẹ̀sì tèmi, owó ìgbà tó wọlé recognize mi àbí? Wọ́n máa wo bàràbàrà ń tiẹ̀ o, understand? Sórí Bẹ́ẹ̀kì tí wọ́n ń wò yìí, ọmọ ayé ni, ọmọ tí wọ́n dẹ̀ ní ọmọ olóògbé. Òun ló ń fún ẹ ní information. Ọ̀rọ̀ gbéṣẹ́ ayé ẹ̀ gbogbo tí wọ́n fi ń bù gángò dáàbí palẹ̀ mọ́ Bẹ́ẹ̀kì ló ń fà wá ní information. Mi ò mọ̀ yín o. Àbáyé Mr. Man respect yourself. Officer ṣẹ́yìn tó wá yanjú bí wèrè tẹ́ máa mú kún mi rè o. Èlé wo bí sórí jẹ́ kí n ṣàlàyé kíní kan fún ẹ tí ò yí ẹ. Coronavirus wọ́n ní kò sóògùn ẹ̀. Coronavirus gbéṣẹ́ ayé ẹ̀ rè o. Mi ò mọ̀ kankan pàkà tẹ́lẹ̀ ń sọ, ó kàn sọ tẹnu ẹ̀ ní mi mọ̀ kankan pàkà. Bẹ́ẹ̀kì
Just wait. Ṣé ẹ dúró náà? Nǹkan tẹ́ ń tẹ́lẹ̀ sọ fún mi, you mean my wife as in my sweetheart. Ní kíni tí máa jọ eléyìí ni ó wife kíní kan sweetheart ní oní sweetheart wà. Bẹ́ẹ̀ kí ọmọ wa nígboro ọmọ. Eléyìí ló ń fà á ló jẹjẹ nígboro because wọn ló ń fà á ní formation táwọn fi ń ríṣẹ́ ṣe. Tí wọ́n bá gbọ́ ẹ̀yìn, òun lẹni tó wà ní ìdí ọ̀rọ̀. Ọkọ mi mi ò mọ nǹkan tó ń sọ. Má gbọ́ nǹkan tẹ́lẹ̀ yìí wí. Me as in my sweetheart. Sweetheart o Becky ọmọ tèmi ni wọn ló fà á ìgboro ètò fà á ní formation táwọn fi ń ṣe pé táwọn ń jẹ ìrìnà. Ó yà wẹ̀rẹ̀ mi lára kò bá Becky. Ìwọ ló wà ní ọ̀rọ̀. Stop killing me. Officer. Màdáràn o. Ọlọ́pàá ní ìgbéyà. Ọkọ mi mo máa ń wọ̀ mí rẹ̀ bí ọmọ kan tó ń sọ. Bí ọmọ kan tó ń sọ. Bàbá àgùnbálẹ̀ sọ. Ọmọ kan tó ń wọ̀ mí rẹ̀ bí ọmọ kan wọ̀ mí rẹ̀ o. Ayé mi. Ní bọ̀. Ohun tẹ́mi rí lọ́jọ́ náà lọ́hùn ó nu o tí mo fi sọ fún ọ pé ẹbọ kíyèsára lọ̀rọ̀ rẹ gbà wò mí wò sórí gbogbo ọjọ́ tínú ìyàwó rẹ bá ti ń bàjẹ́ lórí rẹ ohun burúkú ọmọ ẹja ló ń burúkú fún ọ ní o bẹ́ẹ̀ ló ń burúkú ó sì máa já ló ń burúkú tún gbọ́ mi sórí gbogbo ọjọ́ tínú ìyàwó rẹ bá ti tún dùn lórí ọ̀rọ̀ rẹ òde tó ò ní rẹ kàn ní ọmọ wọlé kúkú dùkú abẹ́wé gẹ̀rúgẹ̀rú ọ̀pọ̀lọpọ̀ oògùn á sì máa dìrú mọ́ galegale bíyàn bá lẹ́gbẹ̀rin oògùn bíyàn bá lórí ìkan èké kò ní jẹ́ mọ́ ìwọ lọ fàbò sí ṣe. Bàbá mi ò mọ̀ pé bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn ṣebí táìmù ìgbà kan wà tó yẹ pé tí mo bá ti fẹ́ gbaṣẹ́ mi ò ní ríṣẹ́ gbà àìríṣẹ́ gbà àìrówó àìrí gbogbo ẹ̀ òun ló fa sábàbí ló jẹ́ kí mi máa nà torí wo wo pé òun ni fáírọ́ọ̀sì ilé ayé mi tí ò dáa even that is why mo fi kọ́ lẹ̀ bí mo sọ pé mi fẹ́ mú. fáírọ́ọ̀sì kí ni àbò kó bara rẹ lọ́sẹ̀ tó kàn fi ajẹ́ra rẹ ó ní jẹ́bọ̀ lọ lè lé orí owó MOROHUNKE ló lé orí ọ̀rẹ́ owó rẹ dànù. àyíṣàfẹ́ ọ̀tún àbí ọ̀tún ó ṣe tán ní ìṣojú rẹ wálé bí bá sọ fún ọgbà náà ọmọ ilé ilé kan ní kíní kan ní tọ bàbá àtàkówó ojú òní tì yín bàbá òní tì wọ́n náà tọ kọ́ńbà lè wá tì wá ẹ dákun bò lẹ́sẹ̀ bá àyíṣàfẹ́ àtìyàwó rẹ̀ parí ìjà yìí ẹ dákun kán sì lọ mọ gbé tọkọtaya lọ kí kan sì mọ dùn ẹ dákun bàbá. torí iye tó sọ kíní kan fún ọ ǹjẹ́ ìwọ mọ̀ pé ẹlẹ́dàá ìyàwó rẹ ní bínú tó fi lọ lè tarí ọmọbìnrin wèrè tó lọ lè fẹ́ kẹ́yìn mu ẹlẹ́dàá rẹ lọ tarí ẹ̀ sí ọ kó lè bá àríyá fi jẹ́ ọ. bí tá a dé yìí àfi ká wá nǹkan ṣe sí o kíyàwó rẹ gba ẹ̀bẹ̀ rẹ kó forí jì ọ bíbẹ̀ kọ́. àdàkọ ẹ̀yin náà lẹ́yìn náà wà lọ́wọ́ ẹ tẹ̀lé wa lọ ká lọ bẹ́ẹ̀. dákun ṣé kì í ṣàṣà ọmọ. àwọn bí nbọ ọmọ gidi ni tọ́ ẹ dákun bàbá ọ̀fẹ́ abú. àyíṣàfẹ́ ọ̀yà gbéra lẹ̀ gbéra lẹ̀ sórí bàbá ọ̀dà. ọ̀dà fars ẹ bá jókòó ẹ tẹ bẹ́ẹ̀ mo sọ fún mi ẹ bẹ jókòó mẹ́wàá ẹ ọ̀dà bàbá yìí mo wo bàbá ọ̀dà yìí mo wo tí ẹ bá ṣe tó yíyan àwọn kìíní òní wo ni ẹ wò dákun sórí okun yìí kó ká ṣe bẹ́ẹ̀ ká wà ó tí ẹ̀já kọ́kọ́ jókòó lẹ̀ náà dákun. ọ̀dà yìí ni o. dákun ẹ jókòó. tọ ṣé wàá rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá mo ti mọ̀ ṣé ara tv tó wà lórí ìjókòó yìí wọ́n ti lọ́kọ àbí wọ́n mọ́ fọ́kọ lọ́kọ ni ebe yìí náà ti níyàwó ti yín lékè ó nílé gbélé lékè ní sùúrù
à ń jẹ òkú kọ́tán ó tún gbowó rẹ̀ sáwọn níwọ̀n tó yẹ kó mọ bá wa bẹ̀ àǹtí rẹ̀ kọ́ mọ́ bínú ọ̀rẹ́ wa ti mọ tóun ṣe ló já wa bẹ̀ ọ́ àbí bàbá ẹ̀ bá dá sí wo ọmọkùnrin dákun wọn náà dákun dábọ̀ bómi sùúrù mú torí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí torí ẹ̀ lèmi ṣe wá láti ilé ọ̀dọ̀ mi tí mo fi wá gbéra láti bẹ́ẹ̀ni tí mo fi wá sí àyín kó lè tó ní ó sì lè dá ni dákun ṣe sùúrù àǹtí mi dákun ojú mi ó sórí mo fẹ́ bẹ̀ ọ́ ni o ìṣẹ̀dá rẹ ni mo fẹ́ bẹ̀ o sórí bẹ́ẹ̀ yóò bá ṣe omi lè ṣe o dákun dábọ̀ fi ìdénú fi èdè kún kó fi èdè gbẹ̀dùgbẹ̀dù ara mo fẹ́ kó jẹ̀bùrẹ́ kó kórí jin Ajísáfẹ́ yìí bó bá bínú sí jù báyìí lọ nǹkan ṣe o nǹkan dàrú gan o sórí Ajísáfẹ́ tí wọ́n ń wò yìí ọkàn lójú ni kò fi rí náà kò yé ni ọmọdé ní sí dákun dábọ̀ dákun bímbọ̀ dákun. Bàbá, Ajísáfẹ́ ṣe mí. Mọ̀mọ́. Ó fìyà jẹ mí, ó fìyà jẹ lẹ́dàá mi. Mélòó ni mo fẹ́ sọ? Suliat, please, just kó o tiẹ̀ wá nìkan nínú ọkàn yẹn láti forgive me. Orí mi ò pé ni, mi ò mọ nǹkan tó ń ṣe mí gbogbo ìgbà yẹn ni. Ó dàbí ẹni pé ayé ló ń ṣe mí, àbí mo ti ya wèrè ńgbà yẹn. Báwo máa ṣe máa ná Mọ́rọ́hùnkẹ́ mi? Please. Ṣé báyìí lẹ bẹ̀rẹ̀? Àní lè fi àní wọ́n ní ṣubú, wọ́n ní ṣubú, ọkùnrin wọn náà wọ́n fẹ́ yàwó. Bímbọ́, ẹkún ayọ̀ lélẹ́yìn jẹ́ ìmọ̀kọ rẹ̀. Bàbá ẹ ṣeun bàbá fún mi sẹ́. This time around, I'm going to take good care of you. Báyọ̀ sì mọ̀lẹ́ fọwọ́ kàn. Àlọ́bọ̀ ọ̀bẹ wọ́n ti dẹ́. Bàbá. Ìwà fáírọ́ọ̀sì ẹ̀jẹ̀ wá ẹ̀sìn àdúgbò púpọ̀ fún It's okay. So we go. Okay. We probably almost the same thing as your dad. Please.